Ekairo, Ekason, Ekale, Ajusetimuwa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ìkànnà wòlíì kérúbù tó ti jáde báyìí o. Wọ́n ní agbára kérúbù ni ó ṣe ló fi ríran tí Ooni of Ife fi dé orí oyè. Wọ́n ní nígbà tí Ooni of Ife wà kékeré, wòlíì kérúbù kan lọ sí àdúgbò wọn. Wọ́n ló jẹ́ iṣẹ́ yìí fún bàbá Ooni of Ife pé ọmọ wọn máa di ọba. Ọmọ gan ò tí ì di ọba ń gbà yẹn ọmọ kékeré ni. Wọ́n ní bàbá yìí ka sára, bàbá yìí ò sàn kankan gbọ́. Gbà tí kinní yìí manifest. Bóyá òun ló fa closeness Ooni of Ife àti Esther Ajayi, ṣùgbọ́n arákùnrin ṣe àlàyé lóríṣiríṣi bí ìran náà ṣe jẹ́ àti bí ìran náà ṣe lọ. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wòlíì. Ẹnìkan yẹ kó gbàdúrà mi báyìí. Olúwa sọ pé òun fẹ́ ṣe ogun operation nínú ayé ẹ̀. Ó ń wòran sádùá yẹn. Oh my God. Yẹ́ sọ kí ní kan fún aríran wà o, wòlíì wà. Aríran wà, wòlíì ṣe kí ni? Ẹnikẹ́ni tó bá sọ pé kò sí wòlíì ní òun olókùn. Ṣé ẹ rí mo sọ̀rọ̀ kan ní prógámù tí mo ṣe láàárọ̀ yìí? Ọba kan bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Wòlíì kérúbù ló sọ fún bàbá àwọn wípé ó máa become king. Ọba Ooni of Ife. Ó wà ní kékeré, aríran ń kéde lọ, ó dẹ̀ ya ilé wọn. Ó ní ẹ wọnú ilé yìí o, ọba máa tibẹ̀ jáde. Ó ní ṣùgbọ́n kò ń ṣe àkọ́bí yín lọ́kùnrin ló máa jẹ́ ọba o, ó ní kọ́ lọ kọ́ lẹ̀. Now Ooni of Ife dàgbà, ó ní ẹ̀gbọ́n ọkùnrin, ẹ̀gbọ́n ẹ̀ sì lówó jùlọ. Ẹ̀wọ̀n Ọlọ́run aláàánú, ẹnìkan sọ pé church is a scam. Church is not a scam. Ibi táwọn náà tó sí ni wọ́n scam wọn. Ìdí tó ṣe rí ọ̀nì tó yẹ pé wọn àti ìyá Àjàyí close nìyẹn. Ìlérí wà lórí ẹ̀ kó tó di pé Ifá mú lẹ̀mí mímọ́ ti yan Ọ̀ọ̀ni ní ọba. Ẹ wá wò ó, ọba Síjú Adé sì wà láyé ní tó ń jọba tó ń gbádùn lórí àlééfà tí wọ́n sọ ìran yìí. Nígbà tó bá wàjà, ẹ wá wò ó, nígbà tó dá ọ̀pọ̀ ní fáìlì tó ń dífá ọba, ó sọ wípé ilé tí aríran ti ń kéde kọjá lọ́dún yẹn náà, bàbá àwọn tọ́jú àṣírí yẹn o, ó tọ́jú ẹ̀ o, ó lè tọ́jú àwọn ọmọ ẹ̀ lọ. Ẹ̀wọ̀n Ọlọ́run aláàánú, ilé yẹn gangan ní fánà wá dàrẹ́ tí wọ́n sí pé ọba máa jáde. Wọ́n gbé ọba sórí òṣùwọ̀n, ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ wá wò ó, òṣùwọ̀n lọ mú Ooni of Ife tó wà ń bẹ̀ lẹ́nu. A jẹ́ wípé láti ọ̀run láti yàn bí ọba. Ẹ jẹ́ ká gbàdúrà. Kò ṣe politics lọ́ fi hàn o. He's a king from the beginning. Kò tó láti ayérayé ló ti jẹ́ ọba mi. So ẹ wá kíyèsí, àwọn kan náà wò gbàgbọ́ fún aríran wà. Aríran sì wà o. Àwọn aríran wà o. Ẹ kọ̀ gbígbé adániwáyé. Ogun tí ò ní jẹ́ kí àyànmọ́ mi ó fara